tó ẹ kú ojúmọ́ o ẹ kú gbójú ọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí káàkiri àtàwọn tó wà lẹ́yìn odi a kí yín tológun a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ a kàn ní ká sáré mú ìdákẹ́ta series 3 ta ni ọ̀tá Yorùbá wá òun ló gbé wa lórí ìkànnì yìí nísìn torí pé a rí opportunity iná ká lè sáré ṣe wọn bá program ráńpẹ́. Excuse me. Níbi gbogbo àná throughout àná lórí ẹ̀rọ ayélujára à ń gbọ́ fèrèfèrè kan wípé wọ́n ṣèṣéde lọ́yọ̀ọ́ wọ́n dárúkọ mùsùlùmí kan ń bẹ̀ náà tí ń ṣàǹjánu wátawátá tí ń ṣe wàhálà wípé kí ìjọba lọ palẹ̀mọ́ Aláàfin Ọ̀yọ́ pé wọ́n ṣèṣéde lọ́yọ̀ọ́ nítorí ètùtù kọ̀ọ̀kan tí wọ́n ṣe lórí Aláàfin. wọ́n ní tíyà ńlá bá gbéni sánlẹ̀ kéékèèké ibẹ̀ náà wọ́n máa gún ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ńlá ni arabi tí ìran Yorùbá ti ṣubú ńlẹ́rìí gbogbo àwọn bàbá wa tí wọ́n rò pé àwọn aráyé lò ń gbà yẹn tọ́pọ̀lọpọ̀ wọ́n gbẹ̀sìn wọn ò mọ̀ pé bí ó ti rí rè tẹ́kàn mọ́ abárọ́jọ́ iwájú yìí ni wọn ò ní gbà á. níjọ́ tá a ti gbẹ̀sìn nílẹ̀ Yorùbá eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ ọmọ èèyàn ò fọ́n bí ọmọ ènìyàn kò sápẹrẹ kan tàlẹ náà wọ́n sì báyìí pé oore tẹ̀sìn ṣe fún wa ní lọ yìí ju pé látìgbà tẹ̀sìn ti wọlé ẹ̀sìn àjòjì ti wọlé sórílẹ̀-èdè Yorùbá ìpayín keke àti inú wàhálà àti ìlà ìlò. tó bá jẹ́ pé òríjínà ọmọ bíbí ìlú Aláàfin Ọ̀yọ́ lẹni tí ń pète pé kí wọ́n wá palẹ̀mọ́ Aláàfin ti máa rí pé ara àwọn tó fogun jà Ọ̀yọ́ ọjọ́un àwọn ọ̀ràn wọn àwọn àṣẹ́kùbọ̀ wọn ló ṣẹ́kù tí ń sọ̀rọ̀ tó yẹ kí gbogbo Ọ̀yọ́ kò yẹ kí ìjọba ti ẹ̀dá sí yẹ kí ìjọba gbogbo tí ń jọ̀yọ̀ kí wọ́n ṣígun lọlé wọn kí wọ́n ṣe kúrò nílùú Ọ̀yọ́ tìdítìdí kán lè mọrú ọ̀ràn tó dá pẹ̀lú ẹnu ṣùgbọ́n ilẹ̀ Yorùbá nǹkan ò rí bíi tàtijọ́ mọ́ nǹkan ò rí bíi tàtijọ́ torí ẹ̀ ní ń jẹ́ káwọn wèrè yìí ó mọ́ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á. kí láǹfààní tá a jẹ́ lọ́ta ti gbẹ̀sẹ̀ kí ni èrè ẹ sọ èrè kan ju pé a tún wà nípò ẹrú nílẹ̀ bàbá wa dọ́là ọ̀sẹ̀ kò sérè gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tá à ń pariwo pẹ́lẹ̀ Yorùbá ò sùn pé nǹkan ò sí déédé àwọn ọmọ Yorùbá kan bẹ wọn ò rí bí ìpayín keke bí wàhálà àwa ara àwọn ọmọ tí wọ́n bí sínú ọlá tó jẹ́ pé ìlú òyìnbó gan ni wọ́n bí wọn sí wọn iṣẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń jà fún orílẹ̀-èdè Yorùbá pé bóun ni ìran bàbá àwọn ṣe jẹ́ àwọn ò gbọ́ nínú ìtàn báyìí torí ẹ̀ la fẹ́ sọ pé ìdí tí àwọn tí wọ́n jẹ́ aṣáájú àkọ́kọ́ tí wọ́n fẹ́ pa ìtàn rẹ̀ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun lẹ̀ ń rí wọ́n máa mọ́ pàtàn rẹ̀ sódà tẹ́ ẹ̀ bá mọ̀ tán yín ẹ̀ nílé jàfẹ́tọ̀ yín ìtàn fi ṣe nu ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ adániwáyé tó ní àgbà òní tán lórílẹ̀ kì í ṣe bẹ́yẹn là ń lọ ń tà ń bá bọ̀ ibẹ̀ náà là ń ṣe ń lọ lónìí
àkànní ká mú yẹn wá ní káwọn èèyàn lè mọ bí wàhálà alẹ̀ Yorùbá ṣe tó. Ní Yorùbá ṣe máa ń sọ pé abánidá ìbánidébẹ̀. Àwọn tá a pè lágbàgbà alẹ̀ Yorùbá gbogbo wọn kàn fọwọ́ lẹ́rán wọn ń wòran, wọn ò sí bí ẹni pé àwọn rí nǹkan kan. Ẹni tá a pè láṣáájú ò sí bí ẹni kò sí bí aṣáájú fúnlẹ̀ Yorùbá. Yín ṣèṣe àgúnlá àgún tẹ̀tẹ̀, bájá bá pè lẹ́dẹ̀ jẹ́ àgúnlá àgún tẹ̀tẹ̀. Ibi tá à ń bálẹ̀ Yorùbá lọ́nu. Kó tó di gìrìwó, òun ló jẹ́ ká mọ mẹ́tò wá ká mọ spray ilé ẹlẹ́yẹyọ, ló jẹ́ a máa sọ lẹ́yẹyọ. Oore kí ni àti àǹfààní kí ni ìran bàbá wa ti rí látara gbogbo ìta ń pè ní ẹ̀sìn, àti pé ìdarapọ̀ mọ́ àwọn ará òkè ọya kí lè rè wa. Torí ẹ̀ la fi gbé ètò tá à ń ṣe lọ́wọ́ ìjáde. Ta ni ọ̀tá Yorùbá? Ibẹ̀ là ń lọ báyìí. So eléyìí tèmi ń try láti jẹ́ kẹ́ ẹ mọ̀, kọ́lọ́ba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó ṣílẹ̀kùn àánú rẹ̀ wò wá nílẹ̀ Yorùbá, kó má jẹ́ kí ilẹ̀ Yorùbá pasán, ká má pòfo, ká sì má pàdánù. Torí ọdẹ tó bá jáde tọwọ́ rẹ̀ ò bá ti dẹ, asán nírú wọn máa pa, tàbí kí wọn ó pòfo, tàbí kí wọn ó pàdánù. Ọdẹ tiwa ò wá ní pòfo, kò ní pasán, kò sì ní pàdánù. Lágbára àwọn tó nílé ayé, lágbára obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ò ní pasán o. Ayé ò ní forí tiwa ṣàpínlé. Níbi tá a wá bọ́rọ̀ dé lánàá, ibẹ̀ látò ti bẹ̀rẹ̀ lónìí. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́. Pàápàá jùlọ afàkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, àwọn alátìlẹyìn wa lórí àwọn ètò ọ̀kọ̀ọ̀kan tá à ń ṣe. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Tó ẹ̀yin tí à ń retí náà, à ń retí yín o. À ń retí àwọn tá à ń retí. Ẹ má dáwọ́ kẹ́yìn dúró lórí wa, torí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tá à ń rìn lórí àwọn ètò wọ̀nyí. Owó ní ná wa, ẹ ràn wá lọ́wọ́, ẹ ṣàánú iléeṣẹ́ yìí. Ẹ má jẹ́ kí mọ́tò wa kú sọ́nà bí èéfín. Gbogbo àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tá a dárúkọ náà tí wọ́n ti ń ṣàtìlẹ́yìn fún wa, àṣírí yín ò ní tú o, ọwọ́ yín ò ní kàṣàlẹ̀ àpò, ẹ ní ṣìṣe, ẹ ní ṣìlẹ̀tẹ̀, ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gbọ́n ayé ò ní gún yín lẹ́sẹ̀. Aṣọ àwọn àka ènìyàn ẹ ní bá wọn tẹ̀, aṣọ àgbàlagbà ẹ ní tẹ̀. Ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà ẹ ní bá dá nǹkan pọ̀. Ọ̀rọ̀ yín ò ní dàrú o. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ ń tẹ̀dùmọ̀rẹ̀ tó yóò ti rí nu. Ọ̀lẹ́ni ẹnìkan ń lọ yọ sọ fáwọn Haúsá lọ́la, ìyẹn jẹ́ kí Yorùbá tiẹ̀ wá kókó pa ẹnu mọ́. Wọn àdá sọ̀rọ̀, wọn àbẹ́lẹ̀ kankan, wọn àlọ́ọ̀rẹ́ mọ́. Bí tí Yorùbá ti gbọ́n ju gbogbo wọn lọ ni pé Yorùbá ò mú Ìgbò lọ́rẹ́ ọ̀rẹ́ minú, wọn ò sì mú Haúsá lọ́rẹ́ minú mọ́. Nítorí tètè kó Yorùbá jọ nínú ogun nìyẹn o. Because àti wò pé tá a bá mú wọn lọ́rẹ́ minú, ẹni tó darí wa ń gbà yẹn Awólọ́wọ̀ gbọ́n. Ó mọ̀ pé tá a bá fi lè mú wọn lọ́rẹ́ minú, àájì sọ́fìn. But the best thing ni kí Yorùbá stay away. Ká máa tó kọ ìrìn àjò tiwa lọ. Ká máa ṣe èyí ò jẹ, èyí jẹ, èyí ò jẹ tá à ń ṣe lọ. Pé jọ́kanjọ́kan yóò bọ̀ sọ́wọ́ wa. Ó bẹ̀rẹ̀ kò dákẹ́, ó ń gbìyànjú. Ṣùgbọ́n tẹ́ bá wo ohun tó ti ṣẹlẹ̀ wá látẹ̀yìn, tẹ́ bá wo ikú tí mo ló pata Tafawa Balewa. Ikú yẹn, ogun wàhálà pàyàbàyàbà yẹn, ó dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá. Tó jẹ́ pé nígbà tá a bá dénú chapter tí mo ti fẹ́ ṣe ètò yẹn jáde, ẹ̀ ń rí tójú Yorùbá rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Torí ẹ̀ mo ṣe máa ń sọ pa níta fáwọn ọmọ wa tí wọ́n ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún ọ̀nà Yorùbá wípé ẹ hẹ́pù ràn yìí.
Drive. Choose a fair price for your ride. Ó ti di mẹ́ta báyìí. So bẹ́ẹ̀ ló di mẹ́ta lónìí. So eléyìí tó wá jẹ́ pàtàkì jùlọ ń bẹ, ojú Yorùbá wá rí látara àwọn àdánwò yìí, ó wá jẹ́ ká gbọ́n gan láti máa ṣọ́ra ṣe. Pé Yorùbá ti wò pé táwọn ò bá ṣọ́ra ṣe kò sọ́gbọ́n, wọn ò rọ́pò wa, tábàdẹ̀ fi lè rọ́pò wa wàhálà yẹn àwọn ará abẹ́ ó pawọ́pọ̀ ìyà jẹ ìran Yorùbá ni. So the best thing they can stay neutral. Yorùbá wa stay neutral. Àwọn Haúsá níran a believe yìí pé wọn ò ṣe tiwa, a sì ń wo Yíbò níran yìí pé wọn ìṣọ̀rẹ́ wa. So àwọn ń dárí àjò wa rìn ibi tán bá kọ sí wa náà ni Yorùbá ó gbà. Ilé tí wọn bá ti fi hàn wá a sì bẹ́ẹ̀ nípa àrí nínú ká mọ̀ á mọ̀ wòran. Gbogbo pátá ń sọ Awólọ́wọ̀ mo ń bọ̀ lórí ìtàn agbámi ìtàn ní wọ́n má ti jẹun lọ sórí ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ Awólọ́wọ̀ ẹ jẹ́ ń ka bí àwọn pírẹsidẹ̀ntì ẹ̀ ṣe rú kí n kà náà bọ́ ṣe gbàjọba lọ́wọ́ ara wọn títí ká tó wá bọ́ sínú agbámi ìtàn. Nígbà tí Murtala Muhammed gbéra 75 tó gbàjọba lọ́wọ́ ẹ máa nóòtì àwọn nǹkan ọ̀rọ̀ tí mò ń sọ yìí o. Murtala Muhammed ló gbàjọba lọ́wọ́ Yakubu Gowon. Eléyìí ní tiẹ̀ paternity identity rẹ̀ is a subject of elaborate, only long-standing speculation. Kéèsì Murtala ní long-standing speculation pé sọmọ Haúsá ní tòótọ́ àbí ọmọ abìkan ni. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Tẹ́ bá wo orúkọ ẹ̀ dáadáa lọ check lórí 20 naira ẹ̀ẹ́rì ọkọ̀ Murtala Muhammed Ramat orúkọ yẹ́ ẹ̀ ló jẹ́ jù. Ìtànjẹ́ fi yé wa pé ìran Fúlàní ni. Pé ìran Fúlàní ni láti Kánò. Èmi dé Bẹ̀rẹ̀ Grande dáadáa ní Kánò. Mo dé agboolé wọn ní Kánò. Mo débẹ̀ dáadáa. Bọ̀n gangan wà tí mo kàn fẹ́ fàyọ nínú kéèsì Murtala Muhammed ni pé ìtàn sọ pé òun fúnra lára ìgbà tó kù oṣù méjì tó máa kú ó confirm ẹ̀ pé ọmọ Ẹdó lòun. Ó wà ní àwọn àkọsílẹ̀ kan tó kọ níbi pé ìgbà tó kù oṣù méjì tó máa kú ó visit Ẹdó ní Auchi. Wọ́n ń pe orúkọ ìlú yẹn even ẹnìkan gan tó wà tó kọ nípa ẹ̀ ìyẹn Emir Sanusi Lamido 2 eléyìí tó kú lórí láìpẹ́ yìí nínú ìwé àpilẹ̀kọ rẹ̀ kan tó sọ pé Fúlàní Kánò ni, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Kánò sì gbà pé Fúlàní Kánò ni Murtala Muhammed. Ṣùgbọ́n paternity identity ẹ̀ ó wà in controversy, but nígbà tó dé stage kan lórí èrò tèmi ìwádìí fi hàn pé ìran Ẹdó ni ìran bàbá rẹ̀ ti ṣẹ̀ wá. Ọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Austin Brahima tó ní pé òun jẹ́ ìbátan bàbá Murtala Muhammed ní ìdí bàbá. Ó kọ ìwé kan nínú oṣù kejì on the 19th February 2006 tí Vanguard article title ẹ̀ jẹ́ Remembering Murtala Muhammed ní àkọlé ìwé yìí nínú Vanguard yẹn ní ọdún 2006. Ibẹ̀ ni wọ́n ti dárúkọ bàbá tí ó bí tí ó pe orúkọ rẹ̀ pé orúkọ bàbá tó bí Murtala Muhammed a máa jẹ́ Dako Muhammed. Dako Muhammed lórúkọ bàbá ẹ̀ ń jẹ́. Lẹ́yìn iṣẹ́ ìwádìí tí a ṣe, ìlú kan tí wọ́n ń pè ní Igbe ní Auchi area ní Edo State ní Murtala Muhammed ti wá. Gbogbo wọn ò ní
wọn ò ní clear identity. Most of our rulers tó ti control Nigeria ò ní clear identity. If you check their biography, ẹ máa rí traces pé mixture wà one way or the other. So Murtala Muhammed ọ̀pọ̀lọpọ̀ bí lè pé Fúlàní ni pé Kánò ló ti wá, but ìtàn tóun gangan fúnra lára ẹ̀ gbà pé ọmọ Ẹdó lòun kó tó kú. Ní àwọn nǹkan tó ṣe kalẹ̀ ní Ẹdó tá a fi mọ̀ pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó kú 2 months tó máa kú, ó lọ sí Ẹdó, ó lọ rí èèyàn kan tí wọ́n jọ jẹ́ ẹbí, ó dẹ̀ make sure pé ó install ẹni yẹn, wọ́n fi ẹni yẹn jẹ oyè kan ní Auchi, wọ́n ń pe oyè yẹn ní Otaru of Auchi. Orúkọ ẹni tí à ń sọ yìí jẹ́ Alhaji Gunza Muhammad. Alhaji Gunza Muhammad lórúkọ ẹni yẹn. Ó sì kọ́ mọ́ṣáláṣí kan sí àbájáde àti àbáwọlé ìlú yẹn ní Auchi, lẹ́yìn tó jẹ́ pé orúkọ rẹ̀ ni wọ́n padà fi sọ mọ́ṣáláṣí yẹn lẹ́yìn ìgbà tó dágbére fáyé tó dolóògbé. Tẹ́ bá lọ sí Auchi lẹ́nu ní ìlú tó ń pè ní Ìgbè, ẹ rí mọ́ṣáláṣí yẹn ní àbáwọnú ìlú yẹn tí wọ́n ń pè ní Murtala Muhammed Central Mosque. Kò ní wọ́n padà fi sọ orúkọ ìlú yẹn because lẹ́yìn ìgbà tó kú tán ni wọ́n tó parí mọ́ṣáláṣí yẹn. Òun ló pilẹ̀ mọ́ṣáláṣí yẹn ní kíkọ́ sí ìlú yẹn láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọmọ bẹ̀ lòun. Ẹnìkan gan tún wà ní Kánò tá a tún fẹ́ rí fáàsì jẹ́ pé òun náà ọmọ Ẹdó ni tó náà ti kú, táyé bílí pé ọmọ Kánò ni Fúlàní náà máa ń pè é. À ń pe orúkọ ẹ̀ náà ní Alhaji Ishaku Rabiu. Bẹ́ẹ̀ni. Oníṣòwò lòun náà tó lówó gan. Ishaku Rabiu. Ọmọ bíbí Auchi lòun náà. So ara àwọn aràn yìí náà wà ní Kánò tí wọ́n ń lò gbà ń bẹ̀. Lẹ́yìn bàbá, nígbà tí ikú pa bàbá yẹn Murtala Muhammed ní February 13, 1976, bàbá wa Ọbásanjọ́, Olúṣẹ́gun Ọbásanjọ́ Matthew Òkìkíọlá ó gba ipò agbára lórílẹ̀ tí ó jẹ́ ìran Yorùbá àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Bí àwa ò tí ì rí àmì ìdánilójú pé bàbá kì í ṣe Yorùbá, full-blooded Yorùbá, gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé káàkiri pé Ọbásanjọ́ is not a full-blooded Yorùbá. Àwa ò tí ì rí àmì ìdánilójú ká tó lè pe ènìyàn lórúkọ kan tàbí pé ká tó lè fi àmì ìdánilójú hàn lórí ìran tí èèyàn kan jẹ́. A gbọ́dọ̀ rí wípé a rí DNA report ẹni yẹn. Ìgbà yẹn la máa tó confirm pé lódodo ẹni yìí ìran báyìí ló jẹ́. Ìdí pàtàkì ni tẹ́bi ò fi bá àwọn èèyàn lọ́wọ́ sí láti pe bàbá yẹn ní tó láwọn kan ní ìran kan ní ìran kan ní. Èmi ò tí ì lè pè bẹ́ẹ̀. Ó jọ́ ti bá rí final DNA report bàbá yẹn kí n tó gbà pé bàbá Ọbásanjọ́ is not a full-blooded Yorùbá. Tètè mi nìyẹn. Àwa nígbàgbọ́ pé ọmọ Ẹ̀gbá Aláké ni tó wá láti ìran Òwu tó ṣẹ́tù sí Ẹ̀gbá Aláké. Ibẹ̀ ni bàbá Ọbásanjọ́ ti wá. Òun take over agbára ní 1976. Bàbá bẹ̀rẹ̀ ìṣàkóso orílẹ̀-èdè. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé òun nìkan ló rú lórílẹ̀-èdè lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Tó jẹ́ pé ipò agbára tábàkà ní 1, 2, 3 àwọn nìkan ni wọ́n sì lò 11 years. 11 years láti fi control Nigeria. Léyìí tó jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn ẹni tó take over power lọ́wọ́ bàbá ní 79 òun ni Alhaji Shehu Shagari. Fúlàní ni tó dẹ̀ gbajúgbajà táwọn èèyàn mọ̀ pé bàbá yìí Fúlàní ni. Ó gbọ́ Haúsá ó sì lè sọ dán mọ́ránmọ́rán. Àwọn baba ńlá àwọn bàbá yìí ló tẹ ìlú tí bàbá yìí ìlú tí a ti bí bàbá yìí lọ́mọ. Lẹ́yìn tí bàbá yìí fi orúkọ tó gbẹ̀yìn orúkọ rẹ̀ sọ ìsọ̀rí ìlú tó ti wá. Ìlú kan wà lẹ́rí Anísókótó tó ń pè Ṣàgàrí. Ìlú yìí ní local government, orúkọ ẹ̀rọ fi ṣe local government.
orúkọ bàbá tó bí bàbá yìí ni àwọn náà tẹ ìlú yẹn dúró. So ìwádìí fi hàn pé full blooded Nigerian ni Alhaji Shehu Shagari. Lẹ́yìn ìgbà yẹn ní 1984 83/84 ìdìtẹ̀ ìgbàlódé tún wáyé again nílé tó la tí Ìdí Àgbọn take over ìjọba mọ́ Shagari lọ́wọ́, ṣùgbọ́n ẹni tó tukọ̀ ètò ìjọba yẹn jẹ́ Muhammadu Buhari. That was 1983. Bàbá ẹ̀ bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Apart from being a phenotypically Fulani like Shagari, Buhari jẹ́ èèyàn kan tó gbé àṣà ìṣẹ̀dálẹ̀ rẹ̀ rù, ó sì tún gbé léjú débi wípé nígbà tí ó pé ọmọdún 18, ọmọdún 18 ló ti kọ̀wé láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ní October 18, 1961, ó kọ ìwé àpilẹ̀kọ sí Nigerian Army lélẹ̀ tó fi sọ̀rọ̀ ń bẹ̀ pé orúkọ mi ni Muhammadu Buhari and I am a Fulani. Bó ṣe kọ́ nìyẹn pẹ̀lú ìgboyà láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé Fulani lòun. Òun lẹ́nìkan tó jẹ́ Fulani tí ò hide the identity ẹ̀, ó dẹ̀ stand on it. Ó di méjì tó jẹ́ pé Fulani ni wọ́n tí identity wọn clear. Ẹni tó tún tukọ̀ orílẹ̀-èdè yìí lẹ́lẹ́kẹjọ number 8 ó ní Ibrahim Babangida tá à ń pè ní IBB. IBB ethnic identity is surprisingly a magnet for controversy and speculation. Àwọn èèyàn máa pè ní ẹ̀yà Gbági tí àwọn Hausa máa ń pè ní Gwari. Àwọn kan tún máa ń pè ní Nupe, ìyẹn ìran Tápà. Even àwọn ìran Yorùbá kan gbà pé ọmọ Ògbómọ̀ṣọ́, àwọn ẹ̀yà Yorùbá kan tún wò pé ọmọ Òṣogbo ni. But fúnra lára ẹ̀ ó pa ìtàn ara rẹ̀ fún àwọn oníwèé ìkọ̀ròyìn láì mọ iye ìgbà ló sì ti sọ ìtàn yẹn dáadáa pé àwọn ìran òun ṣẹ̀ wá láti Kánò ni wá sí Niger State. Ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin yìí gan, ṣùgbọ́n tó bá dọjọ́ wájú àmọ́ ìyànnàná ẹ̀ ó lè bá yé yín. Lẹ́yìn ìjọba Babangida ní 1993, ìjọba Fìdíhe Stephen Délé tó jẹ́ Ṣónẹ́kàn tó tukọ̀ ìjọba yẹn fún bíi oṣù mélòó kan kí ìjọba tó padà bọ́ sọ́wọ́ Sani Abacha. Ìwádìí sì ń lọ lórí Sani Abacha torí ìlà tó kọ. Àwọn ọmọ Kánò kì í kọ irú ìlà náà, irú ìlà tó kọ yẹn ìran Kánò ò kọ irú ẹ̀ rí. Àwọn nǹkan ní ẹ̀yà Màdúgùrí ni wá sí Chad ló ń kọ àwọn irú ìlà tí bàbá yìí kọ. Ṣùgbọ́n ìwádìí sì ń lọ lórí òun náà nítorí pé kò tí ì sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ pé Abacha ọmọ Nàìjíríà ni, Chad ni, àbí ìran Mẹ̀dúgùrí. Torí ìran Mẹ̀dúgùrí kan wà tí wọ́n ń kọ rúlà yẹn, bọ̀ wọ́n trace òun wọ Chad. Ẹ mọ̀ pé ìran tó burú jù nínú wọn kápá kan ìran Haúsá ni. Táwùsá bá rí ilèlé tó ń pè ní stranger, kíákíá wọn máa identify ẹ̀. Òun ní òjì kí Ìgbò rí àárín wọn wọ̀ bọ́n ṣe wọ ọ̀dà wà nílẹ̀ Yorùbá. Tí ẹ̀yà bá bímọ fún Haúsá, káwúsá tó gbà kí Haúsá jẹ́ ọkùnrin, kí ìyàwó jẹ́ ìyá míì, tó bá bímọ Haúsá ò ní gbà pé Haúsá ni.
bẹ́ẹ̀ni ìran tí ìyá ẹ̀ ti wá náà ṣe bàbá kílẹ̀ mọ̀ fún máa ní lágbájá ẹ̀ ìran báyìí ni nílé tó jẹ́ pé ó ṣẹlẹ̀ dáadáa ní Kánò táwa mọ̀ torí bẹ́ẹ̀ làwa gbé tá a mọ̀ dáadáa Haúsá Kánò náà ni original Haúsá àwọn náà dẹ̀dá máa ń pàtàn jù wọn ó sọ ìlú tó ti wá fún ẹ nítorí pé wọn ò kí ń láì kéèyàn jogún wọn eléyìí tí Yorùbá ń ṣe yọbọyọbọ lẹ́kọ̀ọ́ táwọn kan pàtàn kíntàn pé no man's land lẹ́kọ̀ọ́ ẹ lè bá Haúsá dánrú ẹ wò àwọn òbí rẹ ẹ fẹ́ dógun lẹ̀ ni wọn ò tí ì bí ẹni yẹn bí ìran Haúsá ṣe rí nìyẹn lórí ọ̀rọ̀ Abacha nígbà tó di 1998 bàbá yìí wọ́n dolóògbé so láì sí ìdìtẹ̀gbàjọba ó kàn sùn ó kàn jí mọ́ bàbá yẹn fọwọ́ rọrí kú sínú Aso Rock so ìjọba tuntun míì tó dìde lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tá à ń pe orúkọ ẹni náà ní Abdulsalam Abubakar eléyìí tó wá ṣe ìfilọ́lẹ̀ democracy tó wà bẹ́ẹ̀ ní ìjọba yẹn ní 98 kò ìrìn àjò ìjọba yẹn abáka ní 1 2 3 oṣù tíjọba yẹn lò bóyá ló tọ́dún kan tá àbọ́dún kan àti oṣù mélòó kan tó fi handover fún ìjọba alágbádá lórílẹ̀‐èdè yìí ìlú mi náà ni a bí òun náà sí ìyẹn Abdulsalam Abubakar tí ó sì jẹ́ pé àwọn èèyàn máa ń pè ní Gwari wọ́n sì máa ń pè Babangida náà Gwari náà ṣe ń pè òun náà Gwari bẹ́ẹ̀ sì ni òun náà ní òun kì í ṣe Gwari pé ẹ̀yà Haúsá lòun láti Kánò ẹ̀yà Haúsá lòun láti Kánò àwọn ìran bàbá ńlá òun pé Kánò làwọn ìran bàbá ńlá òun ti wá sí Minna òun náà control Nigeria at least ó lo a year and some days or weeks ó tó pé hand over fún ìjọba democracy tàwa náà lẹ́nìí. Then ẹnìkan wà tó jẹ́ pé nígbà tí wọ́n hand over nílé sọ̀rọ̀ nípa ẹni tó hand over fún tó pa ti sọ̀rọ̀ ẹni yẹn síwájú ìyẹn bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tó jẹ́ nọ́mbà 11 bí inú àwọn tó wúlò orílẹ̀-èdè Nàìjíríà rí ni Umaru Musa Yar'Adua bàbá dáadáa gbogbo ayé ló mọ̀ pé Umaru Musa Yar'Adua bàbá dáadáa ni but eléyìí àwọn èèyàn máa ń ṣépè ní Fúlàní bẹ́ẹ̀ ìran wọn kì í ṣe ìran Fúlàní rárá àwọn ẹ̀yà Túrẹ́gì ni a máa ń pè wọ́n ní Túrẹ́ì àwọn Haúsá máa ń pè wọ́n ní Túrẹ́ì Túrẹ́gì ni possibly from Mauritania ni ìran yẹn ti wá sí Nàìjíríà àwọn Túrẹ́gì yìí jẹ́ apá kan àwọn Berber cluster ní North Africa àwọn ìran Túrẹ́gì yìí a máa ń pè wọ́n ní Búzú ní àwọn Northern máa ń pè wọ́n especially àwọn Haúsá ìran Búzú náà máa ń pè wọ́n tí èèyàn mọ̀ pé Fúlàní tí wọ́n fi ara jọ ẹ̀yà wọn fara àwọn èèyàn máa ń pè máa fi ẹ̀yà wọn a máa fi ń compare Fúlàní nítorí pé wọ́n jọra wọ́n ní look wọ́n ní the same look bíi títí Fúlàní àwọn èèyàn máa ń ṣì wọ́n mú sí Fúlàní gan irú àwọn ẹ̀yà yìí ni Baba Ahmed family ní Kaduna state tó ń pè ní Baba Ahmed tó jẹ́ pé Búzú ni wọ́n nídìí èyí tẹ́ bá dé Kánò wọ́n ń pe àdúgbò kan ní Gidan Búzú ní Kánò lẹ́ẹ̀ máa fi mọ irú ẹ̀yà tí Kánò jẹ́ Gidan Búzú yìí wà ní Kánò dẹ̀ dá yàtọ̀ pé ilé tẹ̀ ń wò yó ilé àwọn Búzú ni wọn yìí ṣe ìran Haúsá wọn àlẹ́ kì í ṣe Fúlàní tẹ́ bá wo ojú àwọn Yar'Adua dáadáa àwọn ẹ̀yà àwọn ìran Mauritania ni wọ́n ibẹ̀ náà ti wá àwọn ti ṣe wọ Nàìjíríà òun náà ń ṣe true Nigerian DNA àwọn náà dẹ̀ ṣèjọba lórílẹ̀‐èdè ṣe ti rí ibi tí àwọn oríṣiríṣi tí ń wọ àṣàwọ̀ tí ń wọ orílẹ̀‐èdè ìyẹn gan kọ́ ni problem wa bí kò ṣe ọ̀nà tí wọ́n gbà lò wọ́n táwọn òyìnbó gbà lò wọ́n iṣẹ́ tí British ti dálẹ̀ nìyẹn o àwa tá a ìlú wa ń dààmú nínú ìlú yẹn àwa ń dààmú àwọn ará rẹ̀ torí ẹ̀ tí Yíbò bá ń banújẹ́ ẹ jẹ́ ká máa consider àwọn pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àwa Yorùbá náà àti bínú rí ṣùgbọ́n ọgbọ́n tí Yorùbá dá sí tiwọn Yíbò lò òun ní nǹkan tó ń dùn èmi ló gbé mi wá sórí ìkànnì lẹ́nìí
n tó mú mi establish program tí mò ń ṣe yìí is a big project tí mò ń ṣe lọ́wọ́ fúnra mi tí mi ti parí ìrìn àjò lórí ẹ̀ mo sì ní a lot of things láti tún ṣe tó ń bọ̀ níwájú tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. bó ṣe múran Yorùbá láti lè lo ọpọlọ òṣèlú láti tara wọn bọ ruling family ní Nàìjíríà kí Ìgbò náà ó lò ó gbogbo nǹkan kọ́ là ń fagídí ṣe gbogbo nǹkan kọ́ là ń fagídí rìnrìn àjò ẹ̀ ẹ ti jálógun ẹ̀mí àwọn èèyàn yín sùn ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ láti bẹ̀ irú èyí ló ṣe Yorùbá nígbà kan mọ èèyàn tó gún sí mú mọ́ Yorùbá ni tó gún sí Yorùbá mú mọ́ irú ẹ̀ làwọn ọmọ wa kan tó jẹ́ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn ìrìn àjò Kaduna Zogu àti Tafawa Balewa bí ní àjò yẹn ṣe lọ ra orúkọ àwọn ọmọ Yorùbá kan tó máa jáde ńbẹ̀ tí ogun sì mú mọ́ àwọn ìran yẹn ogun ló sì wọ́n mú so ìdí nìyẹn tí mo ṣe ń pa lásàmọ̀ àti ní lówelówe pé a gbọ́dọ̀ fi ọpọlọ rìnrìn àjò yẹn àwọn ọmọ wa gbọ́dọ̀ mọ̀ nípa ìtàn orílẹ̀-èdè yìí náà bá mọ̀ nípa ẹ̀ ìranù ni wọ́n mọ̀ sí irú ẹ̀ ló mú irú kí náà ń porúkọ ọ̀wọ́ tó ń ṣe skiti yìí dádì wa gbẹ́nà porúkọ ẹ̀ porúkọ tó máa ń kọ ọba débọ̀ tó fi ń ṣe mistake tó ń ṣe àìmọ̀tàn kó mọ bá ti bẹ̀rẹ̀ òun ló mú wọn ṣe irú àwọn mistake tó ń ṣe tó bá jẹ́ pé ó mọ̀tàn ni kò ní dán wò láéláé kò ní dán wò so egberegbe nígbà tí Yar'Adua kó ń jọba ẹni tó tẹ̀lé Yar'Adua ó ní Goodluck Jonathan òun ni ó jẹ́ ìjọba kejì tí ó ṣẹlẹ̀ rí tí ẹni tó dìjọba ó kù tí gbàkejì rẹ̀ ó di pírẹsidẹ́ǹtì irú ẹ̀ bàbá Ọbásanjọ́ náà ló 76 nígbà tí Murtala kú 76 Ọbásanjọ́ take over òun ní gbàkejì nígbà tó di 2010 stroke 2011 tí Yar'Adua kú Jonathan náà ní opportunity láti take over láti di president Nigeria òun ló mú wa nínú ilé ìta wà lẹ́nìí so Jonathan náà ó ní àwọn mistake kan táwọn èèyàn náà máa ń ṣe pẹ̀lú identity bàbá yẹn náà àwọn èèyàn á sì máa ń fojú ìjọ wo bàbá yẹn bàbá òun ṣe ìjọ o Jonathan ọ̀tẹ̀ relate mọ́ ìjọ rárá ó kàn wá láti Bayelsa State ni àwọn ìran Ògbìá tí wọ́n ń pè ní Ògbìyá lè Jonathan jẹ́ tó jẹ́ pé àti èdè àti ẹ̀yà rẹ̀ kò fìbí kankan jọ ìjọ rárá ní 2006 ìwádìí fi lélẹ̀ pé àwọn Ògbìyàwárì ní orí òjòrí wọ́n jẹ́ ní orí òjòrí population wọ́n jẹ́ 266,000 ní àwọn ẹ̀yà wọn àṣà 2006 census ní àwọn ẹ̀yà yìí tí Jonathan ti wá wọn ju 2,266 lọ ní Bayelsa àwọn ọ̀ràn yẹn a trace wọn bá padà sí whole Delta State ibẹ̀ ni wọ́n ti wá níbi tí a bá ètò yìí dé rèé torí condition tí gadget tá ń lò tá a fi ń ṣe recording yìí wà a máa bá ètò yìí débi lénìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó bá di ní ọ̀la lálẹ́ ọ̀la ẹ pàdé wa fún àkọ́tún tó mo lérò pé ẹ ti gbádùn ibi tí a bá ìtàn yẹn dé continuity ṣì wà ó nídìí tó jẹ́ kí n gbé yín wọnú ìtàn yẹn lọ́ngbà tí mo fi ṣètò tí mo play ìtàn yìí continuity wà but nígbà yẹn àráyè ṣe continuity ẹ̀ làwa fẹ́ ṣe báyìí kí ló mú wa wá sórí àwọn ìtàn yìí ni wípé mo fẹ́ káwọn èèyàn mọ bójú ọjọ́ ti rí nílẹ̀ Nàìjíríà mo fẹ́ káwọn èèyàn kí ìran Yorùbá
kán mọ bójú ọjọ́ ti rí káyé mọ mọ́rọ̀ lùpọ̀ tá a bá sọ pé ọmọ Yorùbá ilé yá ó nídìí tá a fẹ́ ń pàṣàmọ̀ yẹn lénìí agbára ti wà lọ́wọ́ ọ̀ràn Yorùbá o ṣùgbọ́n ẹni tí agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ náà paternity identity tiẹ̀ náà ò clear mi lọ́bẹ̀ ẹ̀mọ́kàn fẹ́kẹ́ lọ́mọ ló kàn àyà yín ni kẹ́ lè mọ rúrin àjò tó wà wájú yín ìran Yorùbá mò ń sọ̀rọ̀ ẹnìkan wá ń sọ̀rọ̀ lábẹ́ aṣọ ń dá mi lóhùn wípé it's only poor people ló máa ń ronú pé kí Nàìjíríà pín ńgbà tá a ní property níbẹ̀ ẹ̀sìn adúpẹ́ àwa ò ní property ṣùgbọ́n gbà tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ ní property ń bẹ̀ máa bá a máa fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ẹsẹ̀ tá a ti yọ̀ǹda àwọn ọ̀ràn yín sínú yà nítorí property tẹ́yìn ní ẹ̀yin fi property compare ìran yín. ìdí inú tẹ́yìn ṣe fẹ́ kí ìyàwó jẹ ìran yín nítorí property tẹ́yìn ní. ẹni yẹn ti kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ yìí ó ti lé ní oṣù kan mo mọ̀ọ́mọ̀ padà wálé ní wọ́n fẹ́ni náà lé sí mi. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀tì ogun sínú ayé ara rẹ̀ nítorí ara rẹ̀ ó sẹ́ẹ̀tì ogun sórí ìran rẹ̀ nítorí ara rẹ̀ nìkan irú rẹ̀ là ń sọ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí ìfẹ́ inú tiwọn nìkan àwọn fẹ́ kí Yorùbá wà lóko ẹrú. wọ́n lọ́mọ là á máa ránṣẹ́ dé tòrutòru ọmọlọ́mọ là á máa ránṣẹ́ dé tòrutòru lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ètò ń bọ̀ lórí ìrìn àjò yẹn ó ní tí mo fẹ́ forí ìtàn tẹ́rọra gbọ́ráńpẹ́ yìí tí mo fẹ́ fi sọ ètò ń bọ̀ lórí ẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ lórí ahọ́n mi tétí ò bá di ojú ó sì máa wá mi ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níbi tí ìran Yorùbá ti sọnù a sọnù pátápátá àwa dàbí aláìmọ̀ọ́ṣe nígbà tá a máa kà á àwa ka Yorùbá kan nígbà tá a wà tún kà á àkàdórí Yorùbá kejì tí ó ṣèjọba rí láti 1914 tá a ti gba tá ti dà wá papọ̀ mọ́ orílẹ̀-èdè míì ìran méjì àwọn Yíbò ní oṣù mẹ́fà àgún ìrósì tá a bá ka àwọn adájẹ́dẹ̀ta mọ́ wọn wọ́n ní Dr. Goodluck Jonathan Ebele fọdún mẹ́rin that is 4 years 6 months a sì rí ọdún méjìlá kà lórí Ọbásanjọ́ a rí ọdún mọ́kànlá kà lórí Ọbásanjọ́ àbá Tinubu àti ń kọdún méjì lọ fún báyìí so àwa ní káwọn Yíbò ní sùúrù bó ti jẹ́ pé sùúrù náà ni wọ́n ní àwọn ti já lógun kò pé wọn ayé ò ní sọpọ́tì wọn torí kò síbẹ̀ jagun tí British ò ní wà involved ní tó ń gbé mi bọ̀ gangan nìyẹn Yorùbá ń pète ogun wọ́n fẹ́ tiná bọlé ní Nàìjíríà nítorí wàhálà tí ń bẹ lọ́rùn wọn ṣùgbọ́n ṣé ká tiná bọlé ní ó pè wá àbí ká ja ogun wa underground káwa náà fòṣèlú jà á torí pé èèyàn máa pé gbọ́n ni a kì í pé gọ̀ Babangida tó sọ ọjọ́ kìíní àná tó ní tóun bá gbọ́ tí Yorùbá bá lùlù ọ̀tẹ̀ ó ní tó bá ti mọ̀ pé Yorùbá nílùú olóhùn ò lọ sùn padà ni torí òun mọ̀ pé kò sí tí wọ́n ó ṣe ẹnu lásán ni ẹ fàyè Babangida fi kọ̀ǹpí ayé ìgbà tó sọ̀rọ̀ lénìí tá a bá gbà pé àgbà dé ni ṣé àgbà òde sọ́básanjọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbààgbà la ní lórílẹ̀‐èdè lénìí
táyé wọn ò rí bí ayé Babangida. Babangida ò lóbìnrin lẹ́ẹ̀dẹ̀ mọ́ látọjọ́ tó ti pẹ́, ó tún rọ lápá rọ lẹ́sẹ̀, ẹnu rẹ̀ tó wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. ṣé ẹ̀ rí nǹkan pè látúbọ̀tán lára Babangida ni? ní tí wọ́n ń pè látúbọ̀tán lẹ́ ń wò lára Babangida hùn. ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bí ìsáná kíyèsí ogun. Yorùbá ní kì í ṣe gbogbo ogun lèèyàn máa jà, àwọn kan sì ní má foko mẹ́dàlà, wọ́n ní ìjọ kan ṣoṣo lèèyàn máa kọ́. tá a bá ní ká wọnú ogun lọ pẹ̀lú orílẹ̀-èdè yìí, ǹjẹ́ ipá wà tá a lè sà? ǹjẹ́ n tá a fi jà ń bẹ? ǹjẹ́ Yorùbá lè withstand ogun yẹn? òun ni mo ṣe ń sọ pé Yorùbá ni ó fèsì Yorùbá lójú ogun náà. tẹ́ ẹ bá wo báwọn ọmọ bí Fúlàní ṣe ń rúlu wa bọ̀ láti 1960 tí mo ti ń kà bọ̀, tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà pè Fúlàní tí ì ṣe Fúlàní tó jẹ́ pàlejò ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ Fúlàní nínú àwọn tó rúlu wa yìí ló jẹ́ Fúlàní àlejò tí ìtúnṣe lè ti ń bá wa gbé nílùú, tí wọ́n sì ṣèjọba lórílẹ̀‐èdè yìí, tí wọ́n lo gìrìwó tí wọ́n fi wọlé mọ́ wa lọ́wọ́. táwọn bàbá wa sì fọwọ́ lẹ́rángbà náà lọ́hùn, tí wọ́n ń wò pé yóò da ọjọ́ kan kó tó máa ka àwa àrọ́mọdọ́mọ. ìrìn àjò Yorùbá èrò méjì ló wà níwájú wa, èwo la fẹ́ ṣe ń bẹ̀? kí ni ìpalẹ̀mọ́ tí Yorùbá gangan ní fún wàhálà tó wà níwájú wa? àbí bá ṣe fọwọ́ lẹ́rán tá a mọ̀ wòrè tí ìrìnàjò ó máa lọ bí ṣe ń lọ yìí, tí gbogbo ó máa ṣe kò kàn mí, tá a mọ̀ ronú property tá a ní, tó jẹ́ pé táàdà olóró yẹ ọ̀kan bá kàn gbogbo yóò túká níjọ́ kan. tá a mọ̀ ronú property tá a ní, tó jẹ́ pé bí wọ́n ṣe tá tí wọ́n rí mú tọmọ rẹ̀ ò bá rí ta bẹ́ẹ̀, ọmọ rẹ̀ ó padà tá property ọ̀hún yóò wá fi gba ìlú òyìnbó lọ. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ Yorùbá gba àpérò? ìrìnàjò tó gba èrò gidigidi ni. ìtàn yìí ò tán síbí o, ó tẹ̀síwájú. ẹ kú ojú lọ́nà fún àkọ́tún ìtàn lórí bó lórílẹ̀‐èdè ṣe dà báyìí. ta ni ọ̀tá Yorùbá part 3 series 3 ń lẹ́wọ̀ tán yìí. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ènìyàn mi. ẹ dákun oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe, ẹ̀yin tí ẹ̀ ń ṣagbátẹrù fétò wa, ẹ má dá wa dá, abẹ̀yìn ni ẹ má dá wa dá. kíní ọ̀hún ó nẹ́pọn díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹ má bínú sí wa, irú èdè tá à ń ṣe ìyá àṣerú ẹ̀rí, àmọ́ dáran lábẹ́lẹ̀ ni Ọlọ́run dẹ̀ mọ́ ń fún wa ṣe, bọ́ ó ti fẹjú kọjá bá a ṣe rò ó. àdẹ̀fẹ́ kẹ́ máa jẹ̀gbádùn ẹ̀ lọ kó kàn déédéé dá wá lójijì. àìmọye ìgbà lórí kan ní tó pé ìgbà kan màá ti sinmi sára oṣù kan oṣù méjì mo lè má wá, kò sẹ́ni tí ó béèrè mi bí wọ́n ti bá dẹ̀ wá mo tó ti wá náà nìyẹn. bọ̀ lọ́wọ́ tí ń lọ yìí, tá a bá wá ọjọ́ kan mo mọye pè táwọn èèyàn máa ń pè mí pé àgbúrò yín kí ló ṣẹlẹ̀, àìmọye ọ̀rọ̀ táwọn èèyàn fi lọ̀ mí tí mi tí ì dá sí, eléyìí tó wà lórí tébù mi tó pọ̀ rẹpẹtẹ. bí màmá wa kan tó pè mí láti US láìpẹ́ yìí, Mrs. Bello, wọ́n ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní Ṣakí tí wọ́n ní iná ń rú lábẹ́ ilẹ̀. gbogbo àwọn kinní yìí lóòótọ́ ló ṣẹlẹ̀ ní Ṣakí tòótọ́ pé iná ń rú lábẹ́ ilẹ̀. bọ́n tó ṣẹlẹ̀ ń Ṣakí gẹ́gẹ́ bí ìwádìí tiwa, a rí wípé lórí ilẹ̀ tí iná ti rú, ẹnìkan ti ta èédú ń bẹ̀ rí. ní àìmọye ọdún náà fi ta èédú ń bẹ̀. ẹni tó ta èédú ń bẹ̀ ń gbà yẹn, ó máa ń rí èédú mọ́lẹ̀ tí ó ṣáná sí, yóò rí igi mọ́lẹ̀, yóò wá ṣáná sí, yóò wá yẹ̀pẹ̀ bó mọ́lẹ̀. tí iná bá ti wá kẹ̀, a wá máa kó àwọn ìkíní yẹn kúrò díẹ̀díẹ̀, a máa gbé àwọn gẹ̀ jáde, yóò ti dèédú, a kà máa fọ́ mọ́lẹ̀ ní fi ń ta èédú ń gbà yẹn. ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ igi ní ń bẹ nínú ilẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èédú ní ń bẹ nínú ilẹ̀ tí náà ò tán lára wọn, tá à ń rí ipa iná yẹn lénìí.
because orí ilẹ̀ yẹn ní ṣe pẹ̀lú ẹni tí ń tèédú látijọ́ ibi tí ìwádìí gbé wa lọ́nu ṣùgbọ́n ẹ mọ̀ nílẹ̀ Yorùbá àtàwọn ní content creator wọn ò mọ ọ̀tún yàtọ̀ sósì tán bá ti rí nǹkan wọ́n capture ẹ̀ wọ́n dẹ̀ jùlẹ̀ sórí atẹ́gùn láti dá ìfòró ẹ̀mí lẹ̀ láàrin ìlú ẹ lè rí mi kí n mú information ìfòró ẹ̀mí wá mi ń ṣe èmi ò láìkí kí n máa mú nǹkan tí ó máa mú ìfòró ẹ̀mí tí n bá wádìí nǹkan dáadáa tí ò yé mi sí mi ní wulẹ̀ gbé ìdí nìyẹn ẹ má bínú màmá nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín yẹn tẹ́ ẹ bá tún wá rí mi tó jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí mi náà gbọ́ èmi náà ní interest but níbi tẹ́mi wá díẹ̀ dé ní tí mo rí pé ó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn kì í ṣe alálẹ̀ ní ń bínú kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó ju ẹni tó ti tẹ̀dú ń bẹ̀ rí tí máa sáná sínú ilẹ̀ tí ó wà yẹ̀pẹ̀ bò tó ṣẹlẹ̀ nu níbi ìwádìí tèmi ẹ má bínú sí wa ẹ ṣé àdúpẹ́ mà ẹ kú àtìlẹ́yìn.